òun ló jáde láti inú ìwé ìròyìn Punch. Malam Nasiru El-Rufai ó ti jẹ́ kó di mímọ̀ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù tí ìjọba àpapọ̀ tí wọ́n fi kan òun o. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ẹ jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o ẹ jẹ̀bùrẹ́ o àwọn olùgbẹ́bẹ̀ o abẹ́rẹ́kẹrẹ mínísítà fún ọ̀rọ̀ agbára ìyún Adélabú ló máa ní kí gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà má bínú bí iná mọ̀nàmọ́ná bó ṣe ń ṣe ségesège bí nǹkan oṣù obìnrin ló bá ń kọrin ẹ jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o ẹ jẹ̀bùrẹ́ o àwọn olùgbẹ́bẹ̀ o. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. gbogbo ìwé ìròyìn ilé wa ló sọ ìròyìn tó kà ọ́n ni wọ́n sọ ọ́ dorin o. Peter Obi kò pérégedé bẹ́ẹ̀ ni kò fi gbọ̀rọ̀ jẹ́ka bẹ́ẹ̀ ni mùsèmùsè rẹ̀ kò dá múṣẹ́múṣẹ́ láti díje dupò. Ta ló sọ̀rọ̀ yìí? Ẹnu èmi ò gbà o. Àgbà onímọ̀ nípa ètò òfin òun ló fọ ọ̀rọ̀ yìí lédè. Ìyẹn adájọ́ àgbà Salami. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà níbi tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ní àwọn ti ṣetán o láti kí àwọn gómìnà 23 káàbọ̀. Wọ́n ní tó sì jẹ́ wípé àwọn ń retí àwọn ọmọ ẹgbẹ́ tó tó mílíọ̀nù lọ́nà 100 nínú ẹgbẹ́ òṣèlú APC. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Iṣẹ́ tá a bá ń ṣe ká tẹpá mọ́ iṣẹ́ ọ̀hún ká sì mú iṣẹ́ ọ̀hún ní kókó àti ní òkúkúdùn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó pín ọkọ̀ 17 fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà 17 ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe jáfáfá lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. sórí bí gómìnà ìpínlẹ̀ Èkó gan ṣe bìsàbìsà fún gbogbo àwọn òṣìṣẹ́ tó perégedé tó sì fi gbọ̀rọ̀ jẹ́ka bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Sókótó gómìnà òun náà máa ṣe dáadáa fáwọn òṣìṣẹ́ tó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn sáǹsá ó ní ẹ wò èrè tí ilẹ̀ tí ń jẹun kẹyà múra kẹ yí padà kúrò nínú ìwà bí yín. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch náà ni mo wà tí mo rí kókó inú ìwé ìròyìn yìí o. Ìní ọmọ rárá ó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara ilé oníyàrá 10 kan ó sì jóná o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe fi léde. ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ló mà ti yan kọmíṣánná tuntun fún ìpínlẹ̀ Èkó ó sì gbé kọmíṣánná eléyìí tó wà ń bẹ̀ ó gbé lọ sí Zone 2. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. Soun títí ìlú Ògbómọ̀ṣọ́ ó ti jáwé lọ́jọ́kó jẹ́ fún bàbá olóyè Mayegun títí ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn sẹ́nitọ̀ Adéṣeun tó jẹ́ Mayegun títí ìlú Ògbómọ̀ṣọ́ lórí kíni wọ́n ní kò fi ọwọ́ síbi tí ọwọ́ gbé. ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde. ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti sún ọjọ́ ìpàdé gbò wọn síwájú. ọjọ́ wo ni wọ́n sún sí? ìwé ìròyìn Vanguard ló fà á síta. nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n dí ojú òpópónà tó lọ sí ilé Màlàmí pẹ̀lú kíni àti kíni kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi ṣe eléyìí ẹ gbọ́. ìwé ìròyìn The Sun ló dì í jáde. ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ ìdánwò ìgbéga fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó fún gbogbo òṣìṣẹ́ ìjọba pátápátá. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń wò òun bàbá òsùn bẹ́ẹ̀ ni bàbá òwò lórí kí ètò ààbò kó lè dúró bó ṣe tó àti bó ṣe yẹ ní orílẹ̀-èdè yìí. ìwé ìròyìn Punch lójú síta. lórí ọ̀rọ̀ El-Rufai ilé-ẹjọ́ gíga àpapọ̀ mà ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 21 oṣù kẹta ọdún eléyìí tí a wà ń bẹ̀ gangan yìí. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch ọ̀hún náà ni èmi náà rí kókó eléyìí tó jáde wá o. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n fi gbòòrò òfin gbé àwọn afurasí 18 níye tó jẹ́ wípé ìjà gbọ̀ngàn gbódùn rósọ fàákájà òun ni wọ́n fi ń da omi àlàáfíà ìpínlẹ̀ Èkó rú
ni wọ́n bá fi gbòòrò òfin gbé wọn o ìwé ìròyìn punch lójú síta. lórí à ń yìnbọn takòtàkò kan léyìí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ní ìlú iléṣà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti fohùn léde wọ́n ní yíyìnbọn tí wọ́n yìnbọn wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun ni wọ́n ṣe sábàbí kíní ọ̀hún wọ́n ní tí ó sì jẹ́ pé ọwọ́ ti bá àwọn ènìyàn 5 báyìí iléeṣẹ́ ọlọ́pàá ló fohùn léde Daily Post ló post ẹ̀ síta. bí èèyàn bá jẹ orí ahun tó bá débi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ olúwa rẹ̀ yóò sunkún bíi tótó ọkọ̀ tó ń gbé epo ó sọ ìjánu rẹ̀ nù ní ìlú Ìbàdàn lọ́kọ̀ ọ̀hún ló bá kọlu kẹ̀kẹ́ mọ́rúwá àwọn ènìyàn bíi mélòó kan wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn nígbà tí ọ̀pọ̀ tí wọ́n farapa yánnayànna ìwé ìròyìn punch lójú síta. nígbà tí mo rí ìròyìn yẹn ní àárọ̀ yìí mo ní ibi tó wá tún ti ṣẹlẹ̀ àárín tèrò máa ń pọ̀ sí. iná ni ìjọba ń pariwo ẹyẹ tajà lójú òpópónà. àárín tèrò máa ń pọ̀ sí ni bí mo rántí pé àárín yẹn gangan mo kọjá ń bẹ̀ bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo wá rí i pé àárín yẹn ó jẹ́ àárín tí ó máa ń kún ọjà níbẹ̀ tó máa ń lọ tèrò pọ̀ ń bẹ̀ ọjà òjé ni wọ́n pè bẹ́ẹ̀ kí ọlọ́run ọba kí ó bá wa tẹ́ gbogbo àwọn tí wọ́n ti fara gbẹ́ nínú ikú ọ̀hún kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ nínú ìwé ìròyìn Daily Post òun náà ni ìròyìn yìí wà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn 15 eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Zamfara ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. àwọn kókó yìí àti kókó míì láwọn àmúwa ṣé etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí ẹ̀yin olólùfẹ́ wa káàkiri níbi ìyówù táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé à ń kí yín bẹ́ẹ̀ ni à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa o ẹ sì kú bójú ọjọ́ ṣe rí a kú àfọmọnìyàn ṣe ojúmọ́mọ́ olówó gbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú alágàdá ogun wọ́n ti gbé agada ogun kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ bí orin eléré kò ju wípé kájí lówùúrọ̀ kùtù ká gbàbí iṣẹ́ wa lọ iṣẹ́ yòówù tá a lè wò kí a máa ṣe láṣẹ ọlọ́run aláwùrábí bá a bá ṣe ń fi ọwọ́ ba iṣẹ́ ọ̀hún yóò sì máa mú èrè gọbọi wá fún wa o àwa tá à ń tajà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bẹ́ẹ̀ ni fún gbogbo àwa tí a jẹ́ òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba kò ní sá wa lẹ́sẹ̀ o káwa náà ṣọ́ra ká má gbé ẹsẹ̀ wa àti ọwọ́ wa síbi tí ọkọ̀ ọba wà o kí ọkọ̀ ọba kó má bàa sá wa gbogbo àwa tá a jẹ́ oníṣẹ́ àdáni láṣẹ Ìdùmarè a ò ní ṣìṣe o gbogbo iṣẹ́ yòówù tá a bá ń dáwọ́lé yóò máa júnà yóò sì máa júṣe fún wa ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ nínú ilé yìí òní ọjọ́ àánú àrà àánú gbà ní gbogbo ọ̀nà wa gbogbo aboyún ilé kí wọ́n bìtìbìtì rè àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbòsùn gbogbo àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n rìn wọ̀kọ̀wọ́kọ̀ káàkiri kọ́lọ́run aláwùrábí kó pèsè ọkọ rí fún wọn o àwọn ọ̀dọ́mọkùnrin àwọn bíi gbogbo tí wọ́n rìn wàyàwáyà káàkiri ń wáyà o ayàwó ní wá gbogbo ń wáyà o ọmọ wa kú wá wo ìtọ̀ rẹ̀ rìn sórí owó tó ń ta ìtọ̀ rẹ̀ rìn ni wọ́n rìn wọ̀kọ̀wọ́kọ̀ káàkiri èmi ò wá nǹkan kan tó o bá ń kọjá lọ ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti ń ké sí ọ báyìí ọ wà mọ rìn wọ́kọ̀wọ́kọ̀ ọ wà rìn wọ́kọ̀wọ́kọ̀ mo wá wò mo wò látòkèdélẹ̀ mo tún wò láti òkè dé ìsàlẹ̀ mo tún wò láti ìsàlẹ̀ dókè mo wá rí i pé ó ti yé mi ọwọ́ ń wọ́kọ̀ tọ́ba ya ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí tọ́ba tún ya ó tún wọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí. ó ti gbà ní ikọ́ ní jẹ́ ọmọ owó kí bẹ́ẹ̀. wọ́n ní wá ní gbogbo lọ́n wá nẹ́tíwọ́ọ̀kù káàkiri. gbogbo ẹ̀kúrẹ́ ẹ̀dọ̀ mọ́jọ́ ojú ọkọ̀ mo wá ti padà mọ̀ wípé ọ̀ ń wọ́kọ̀ èmi ò wọ́kọ̀ wọ́n sì ní ọwá France. no ìwọ ni ò fẹ́ kí n lọ France abẹ́rẹ́kẹ́rẹ́ kò sí dá ó ní update lọ́wọ́ òun hide update fún mi ọ̀rẹ́ kí n lọ lẹ̀ Faransé kí n mọ lọ sọ. ó ti gbàgbé update tí mo mọ̀ yé pé yóò ṣe ọ́ láǹfààní ṣe ń fún ọ ni. èwo ni alẹ́ fún. ìfọn update. ẹ̀ẹ́dọ̀ ó fún mi. ó ti expire. orí afẹ́fẹ́ la wà. ó ti expire. kò expire ọmọ mi jọ. ó ti expire sẹ́ẹ̀ kò sí wàhálà yìí ní sọ̀rọ̀. sórí àwọn update tí ó bá ti ṣe ọ́ láǹfààní tí ò ní mú nǹkankan lọ́wọ́ òun ló dáa ṣùgbọ́n èyí tí láàrin mi àti ẹ
so ṣetán so o fẹ́ lọ sí France. bẹ́ẹ̀ ni sà olúwa mi mo ṣetán mo fẹ́ lọ sí ilẹ̀ faransé. gbogbo ayé ń gbọ́ o. olúwa mi mo ṣetán mo fẹ́ lọ sí ilẹ̀ faransé. bàbá faransé ṣe ń gbọ́ o. olúwa mi. ọ̀dà lẹ́yìn ètò bàbá France ń yọ̀ǹda nọ́mbà bàbá France fún ọ wá yìí kó kẹ́rù rẹ kọ gbọ̀nà France lọ kò jù bẹ́ẹ̀ lọ. ìlẹ̀gbẹ́ gbọ́ French nígbà tí màá fi lo bí ọdún kan àbọ̀dún méjì bẹ́ẹ̀ yín lè tèdè. kò sí ọ̀nà à ń kí yín eré náà báyìí ni à ń fi ọmọ ayọ̀ ṣe à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ìkànnì yín ìkànnì wa ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè o látàkàn mọ́lẹ̀ sí níbẹ̀ la lé tepátepá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan à ń ṣe kinní ọ̀hún ó nítumọ̀ ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé bẹ́ẹ̀ ni à ń kí yín wípé ẹ kú ìkàlẹ̀ níbi ìyówù tẹ̀tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láti máa wò wá abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. Good morning sir, good morning ma, we are happy to see you, God bless you sir sama, amen. akínyìn káàbọ̀ sórí àkọ́tún ètò àjímúná fún tàárọ̀ tòní níkànnì alálùbáríkà ìkànnì olóríire lágbára ọlọ́run òní ọjọ́ àánú ọlọ́run yóò wáyé wa rí a ò ní rí nǹkan kan gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ̀yin ará ilé lágbára ọlọ́run gbogbo ohun tí ẹ̀yin náà bá ti ń béèrè fún lónìí ọjọ́ àánú ọlọ́run tó ní àánú lọ́dọ̀ yóò ṣe é fún yín ní kankan o bó bá wá ti ń ṣe ẹ má gbàgbé láti wá máa ṣe kíni ẹ wá máa sàn dá mẹ́wàá yín sí síìpù nípa kẹ́ gbé polówó yín wá ní o ẹ gbé polówó yín wá gbogbo à ń gbádùn abẹ́rẹ́kẹ́rẹ́ mo láìkè ètò tó ṣe lánàá o ṣe rí bí abẹ́rẹ́kẹ́rẹ́ ò bá rí wúgọ́gọ́ náà wúgọ́gọ́ ẹnu rẹ̀ ò gbé inú rẹ̀ ò ní kódà inú rẹ̀ ò ní gbé fúkẹ́fúkẹ́ kan ẹnu rẹ̀ ò gbé yẹn gan yóò kàn máa ṣètò òun ni nǹkan tẹ́yìn náà lè fi múnú wa dùn ṣe mọ̀ pé kò ṣe pé ìjọba ló ń fọ́ǹdì radio station tiwa iléeṣẹ́ aládàáni ni ẹ wá ràn wá lọ́wọ́ ẹ̀yin gangan náà ni ọ̀rọ̀ aládàáni tó wí ni ìròyìn kan tó jáde ní àná mo kà á ní ìròyìn aago 6 ìjẹta ó tún kà á láàárọ̀ àná wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fún àwọn olùkọ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ẹgbẹ̀rún 10 náírà gẹ́gẹ́ bí owó epo láti máa fi gun ọ̀kadà àbí mọ́tò lọ síbi iṣẹ́ tó tiwa ń kọ́ ẹ̀yin làwa ní tiwa ń kọ́ ẹ wá gbé polówó yín wá òun náà ni àwa náà tó lè gba owó epo ẹ̀yin gangan lẹ lè jẹ́ kó owó epo yẹn ṣú ọ̀ṣọ́ ti gbé ẹ gbé polówó yín wá sí kọ́ni sí 89.1 FM lágbára ọlọ́run yóò yà yín lẹ́nu lọ́nà àrà tẹ́yìn gùn lérò àti ibi tí ẹ fọkàn oore sí ọlọ́run kàn máa gbòòrè yẹn jáde fún yín ni gbogbo tí ń jẹ tọ́lọ́ ìtura olúwa ọmọ adẹ́nìjì òun náà lórúkọ tèmi ẹ kójúmọ́ níbi gbogbo eléyìí tí ẹ ti ń gbọ́ ìkànnì wa. tó bó ṣe jẹ́ gan lẹgbẹ́ àwọn ọ̀rọ̀ ọ̀hún kò nírọ́ nínú a kì í bo ewé lára ẹ̀kọ́ ká tún máa wò nírànmọ́ ká fi ẹ̀kọ́ lubẹ̀ ká máa gbé sọ́hún lé ní tèrè èjì tèrè lókù o nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí tí ó ti jáde wá o Malam Nasiru El-Rufai ó ti jẹ́ kó di mímọ̀ wípé òun ò máa jẹ̀bi gbogbo ẹ̀sùn ìkówómì bíi kàlòkàlò lúlu owó ìlú ní pọ́npọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n fi kan òun ó ní òun ò jẹ̀bi pẹ̀lú àlàyé gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasiru El-Rufai ó ti sọ púpọ̀ lọ́rọ̀ o tó sì ti jẹ́ kó di mímọ̀ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn ṣíṣe owó ìlú kúmọkùmọ tí àwọn àjọ ICPC tí wọ́n fi kan òun lánàá ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ní ìgbẹ́jọ́ náà wáyé ní ilé ẹjọ́ kan tó wà ní ìlú Kaduna ìgbà àkọ́kọ́ rèé tí Malam Nasiru El-Rufai yóò farahàn nílé ẹjọ́ láti bí oṣù kan tí àjọ ICPC tí wọ́n ti fi ọwọ́ òfin mú níṣẹ́ làwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n dúró wámúwámú ní ilé ẹjọ́ ọ̀hún ní ìlú Kaduna bákan náà ni àwọn alátìlẹ́yìn Malam Nasiru El-Rufai wọ́n pọ̀ bíi bàbá ìṣùá lójú òpópónà aṣojú àwọn oníwèé ìròyìn tó wà níbi tí ìgbẹ́jọ́ yìí tó ti ń lọ lọ́wọ́ ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn olólùfẹ́ Malam Nasiru El-Rufai wọ́n mú oríṣiríṣi pátákó lọ́wọ́ tí wọ́n sì kọ oríṣiríṣi àkọlé sí ara rẹ̀ pẹ̀lú orin lẹ́nu wọn láti ṣàtìlẹ́yìn fún olólùfẹ́ wọn ìyẹn Malam Nasiru El-Rufai bákan náà ni a gbọ́ wípé àwọn alátìlẹ́yìn Malam Nasiru El-Rufai wọ́n dá súnkẹrẹ
wọ́n dá súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ kalẹ̀ sí ojú òpópónà níbi tí ìgbẹ́jọ́ ọ̀hún tó ti ń lọ lọ́wọ́. ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé agbẹjọ́rò gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Upa Akapan ó rọ ilé-ẹjọ́ láti gba béèlì rẹ̀ kó lè ráyè gbáradì fún ìgbẹ́jọ́ rẹ̀, àmọ́ agbẹjọ́rò ICPC tako àbá náà lẹ́yìn tó sọ wípé kí ilé-ẹjọ́ kí wọ́n jọ̀ọ́ bẹ́ẹ̀ kí wọ́n wo ọ̀rọ̀ tí òun fẹ́ sọ yìí wípé kí wọ́n má ṣe gba béèlì Malam Nasiru El-Rufai nítorí pé yóò pagidínà àwọn ọ̀rọ̀ kan àti àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn. fún ìdí èyí adájọ́ wọ́n sún ìgbẹ́jọ́ Malam Nasiru El-Rufai àti gbígba béèlì rẹ̀ sí ọjọ́ 21 oṣù kẹta ọdún tí a wà yìí. ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o ẹ jèbùrẹ́ o èèyàn ọmọ Nàìjíríà o mínísítà fún ọ̀rọ̀ agbára Adélabú òun ló mọ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń pé ó yíra ńlẹ̀ fún gbogbo ẹ̀mọ́ orílẹ̀-èdè Nàìjíríà pé wo apọ́lọ́jì mi rèé o ẹ gbà á ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bàbá ni ẹ fọwọ́wọ́nú kẹ́ fi yèdénu lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná eléyìí tó ń ṣe ségesège lórílẹ̀-èdè wa Nàìjíríà ó sì rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo èèyàn ọmọ Nàìjíríà wípé dákun o ẹ má bínú ṣe bíbí ẹlẹ́jọ́ bá kúkú ti mẹjọ́ ẹ̀ tó ti mọ̀ ọ́ lọ́rùn ogún yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀hún tí mínísítà ọ̀hún sọ mínísítà fún ọ̀rọ̀ agbára Adébáyọ̀ Adélabú ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ibi iná mọ̀nàmọ́ná bó ṣe ségesège káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. níbẹ̀ ló ti sọ̀rọ̀ dánilójú pé kíní ọ̀hún ó ní fún ìgbà díẹ̀ ni akitiyan sì ti lọ lábẹ́nú láti lè jẹ́ kí iná ọ̀hún kó tún fẹsẹ̀ méjèèjì dúró padà. Adélabú ló sọ̀rọ̀ ó ní ẹ wò ó ṣe rí àwọn mọ̀ wípé iná yìí ó mà ti fa wàhálà nígboro ayé ó ní ó ti jẹ́ kí nǹkan le fún gbogbo àwọn aráàlú pàápàá jùlọ lásìkò tí gbogbo ẹ̀ ń gbóná yìí àsìkò ooru yìí ó ní ó ti ṣe àkóbá fún àwọn olókoòwò àwọn iléèwé àwọn iléeṣẹ́ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní apọ́lọ́gìsì mi rẹ̀ ẹ gbà ó ẹ gbà ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bàbá rawọ́ ẹ̀bẹ̀ lásìkò pàdé kan tó wáyé nílùú Àbújá ní àná ọjọ́ ìṣẹ́gun Tuesday níbẹ̀ ni Adélabú tó ti ń ṣàlàyé wípé gbogbo àwọn ìdojúkọ eléyìí tí wọ́n ń kojú yìí ó ní kódà ó ju agbára àwọn ìjọba gan lọ ó nítorí wípé àwọn gan ò mọ̀ wípé nǹkan yìí ó lè ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n wọ́n ti ń ṣiṣẹ́ lọ lábẹ́nú báyìí tí gbogbo ẹ̀ tí ó sì lodò tí ó lodò tí ó lọ rèé mú mi ó ní òun ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ṣe rí kinní yìí ó ní ìgbà díẹ̀ náà ló kù o ìgbà díẹ̀ náà ló kù ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí iná òde o ẹ ó máa wo iná kojúkojú báyìí o ìgbà díẹ̀ náà ló kù. Adélabú ló sọ̀rọ̀ ọ̀hún tó sì ń kọrin ọ̀hún sí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wọ́n ní 24/7 làwọn fi ń ṣe náà ọ̀hún báyìí wọ́n ní ǹjẹ́ ẹ rántí báwọn ṣe dùn yín nú ní ọdún 2025 lórí ọ̀rọ̀ ọ̀nà wọ́n ní àwọn ò ní pẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́dún 2026 yìí ẹ má wọ́rì ẹ wò ẹ ní pẹ́ gbóríyìn fún wa gbogbo bẹ́ẹ̀ ṣe gbóríyìn fún wa ní ọdún 2025 lórí ọ̀rọ̀ ọ̀nà ẹ wò ó gbogbo ẹ̀ yóò tó rú gọ́gọ́ náà rú gọ́gọ́ padà o ní ọdún 2026 yìí wọ́n ní ọ̀sẹ̀ díẹ̀ péréte báyìí náà ló kù tí ọ̀rọ̀ iná tó ní tó mẹ́ẹ̀ẹ́ tí ó fi padà ṣe gidi tí ó fi padà níyanjú lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí. Adélabú ló rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé jọ̀ọ́ o ẹ má bínú ẹ fọwọ́ wẹ́nu kẹ́ ẹ sì fi yèdénu. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ títẹ̀ lọ́mú kẹ́ ẹ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá tó sì ń ṣàlàyé wípé máa ṣiṣẹ́ lọ má ṣe ṣọ̀lẹ àwọn ènìyàn ń wò ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń wò ọ́ bó o ṣe ń ṣe o. gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó ti pín ọkọ̀ titun nana àjàbalẹ̀ ọ̀bọ̀kú ọlọ́yẹ tí ọyẹ́ rẹ̀ ń kú rìrìrìrìrìrì 17 níye o fún àwọn ọ̀gá àgbà àti àwọn adarí káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkó láti jẹ́ kí wọ́n túbọ̀ tẹpá mọ́ iṣẹ́ wọn sí ṣebí kú iṣẹ́ ní mú oríṣẹ́ yá. òun ni ọ̀rọ̀ yìí
ni ó jẹ́ o bẹ́ẹ̀ gan ni gómìnà Babájídé Sanwó-Olú ló fi awu ọ̀rọ̀ ọ̀hún ṣe lánàá òde yìí nígbà tó ń fi kọ́kọ́rọ́ mọ́tò ọ̀hún tó fi ń lé àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ọ̀gá àgbà àti àwọn aládarí ní ẹnu iṣẹ́ ìjọba káàkiri tìbútòrò ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú ó kéde ọ̀rọ̀ yìí lójú òpó ayélujára X rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n jẹ àǹfààní ọkọ̀ titun ọ̀bọ̀kú ọlọ́yẹ tí ọyẹ́ rẹ̀ ń kú rìrìrì yìí tí àwọn pín fún wọn ó jẹ́ àwọn tí wọ́n tẹpá mọ́ṣẹ́ tí wọ́n sì jẹ́ ọ̀gá àgbà ní ẹnu iṣẹ́ ìjọba lágbọn ìjọba ní ìjọba ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé síwájú sí wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n fi ọkọ̀ titun yìí wọ́n fi ṣe àtìlẹ́yìn fún wọn láti jẹ́ kí wọ́n túbọ̀ tún okùn tòbí wọn àti okùn ìgbànú wọn kí wọ́n fún un dán láti tún máa ṣiṣẹ́ ọ̀hún bó ṣe tó àti bó ṣe yẹ. Àtẹ̀jáde náà ló kà báyìí wípé à ń fi kọ́kọ́rọ́ mọ́tò yìí à ń fi lé yín lọ́wọ́ àti nǹkan tó ní ṣe pẹ̀lú ọkọ̀ yìí à ń fi lé yín lọ́wọ́ lónìí yìí ìyẹn lánàá gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe tẹpá mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwọn ọ̀gá àti àwọn aládarí tí ọ̀rọ̀ náà kàn àwọn ni wọ́n wà ní adarí ní àwọn ilé iṣẹ́ ìjọba ìyẹn ministry àwọn lẹ́kalẹ́ka ìjọba àti àwọn agency tó jẹ́ títí ìjọba ìpínlẹ̀ Èkó. Fún ìdí èyí ọ̀rọ̀ àmọ̀ràn wa ti jáde sí àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ àwọn tí wọ́n gba ẹ̀bùn ọkọ̀ yìí tó jẹ́ wípé nígbà tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ ni wọ́n máa wa ọkọ̀ ọ̀hún káàkiri láti jẹ́ kí iṣẹ́ wọn kó túbọ̀ rọrùn ṣeṣe. Wọ́n ní ẹ túbọ̀ tẹ̀síwájú ẹ máa ṣe lọ àwa ń wò yín bẹ́ẹ̀ bá sì ti ṣe dáadáa àwa ó tún máa ṣe kóríyá fún yín torí pé bí eégún ẹ̀ ní bá jóore orí àṣìyá àtọkùn rẹ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lè fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò ó. Irú àwọn tó gbọ́kọ̀ lánàá bẹ́ẹ̀ ọkọ̀ titun ọkọ̀ lọ́yẹ́ tí a rọ̀bà kì í ṣe ọkọ̀ kékeré o wọ́n já rọ́bà kó lára ọkọ̀ dòǹdè. kí ló kọkọ̀ yẹn. wọn ò tẹ́ forúkọ ẹ̀ síbi ìwé ìròyìn Punch yìí ṣùgbọ́n àwọn tó bá fẹ́ wò kán lọ síbi ìwé ìròyìn Punch kán lọ wò ó. Irú gómìnà tó fún ọ ní ọkọ̀ owó epo ò ní ṣòro owó oṣù gan báńkà ni fọ̀pá wọn tó o bá ń gbọ́ fọ̀pá wọn wọ́n bá wọlé epo báyìí. ayọ̀ tiwa náà dé tán. àmín. ayọ̀ tiwa náà dé tán gbogbo ojú ni yóò rí. àwa lọ́nà báyà fúnra tó kọ̀ a ó gbọ́ orúkọ wa. ó ti dé tán. wo mo sọ fún kí ọmọ price ọkọ̀ sílẹ̀ lánàá ṣe pé ìṣeré ni. kí ni ọkọ̀ àbí. lọ béèrè iye tí wọ́n ń tọkọ̀ lẹ̀. ṣébi tí wọ́n ti ń ta ọkọ̀ lókè wò ń bẹ ṣébi tí wọ́n ti ń ta ọkọ̀ lókè wò ń bẹ. ń bẹ kí ló dé àwọn tí ń tọkọ̀ wà yìí lè mọ́ dákọ̀ wọn tán bá wá ṣèpò ló. tẹ́ pé wọ́n tó lọ bẹ̀rẹ̀ báyìí tẹ́ wọ́n nẹwọ́ sí pé. ibẹ̀ lókè ò tọ́ ọmọ nẹwọ́ sí tó bá fẹ́ báyìí pé mo fẹ́ eléyìí. lẹ́yìn ìròyìn yá. òkè òná mọ̀ kéré inú ayé. lẹ́yìn ìròyìn á lọ sọ. ṣùgbọ́n wọ́n wá ṣèpolówó làǹfin ní máa sọ ibi tó wà. bẹ́ẹ̀ ni kò sí ẹ kó wọ́n gbé polówó wá ní tìrú abẹ́rẹ́ kéré tí ọmọ yóò mọ bẹ bẹ́ẹ̀ni ṣùgbọ́n ní sọfún náà tàn bá ti gbé polówó wa o àmọ́ àti mọ níṣẹ́ wọn. nínú ìwé ìròyìn Punch náà ni lórí ọ̀rọ̀ wípé àmọ́ fún àwọn òṣìṣẹ́ ní ẹ̀bùn ǹjẹ́ o mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Sokoto òun náà ti ṣetán báyìí láti fún gbogbo àwọn òṣìṣẹ́ léyìí tí wọ́n fi tọkàn tara tí wọ́n fi ń sin ìjọba nípínlẹ̀ ọ̀hún ní ẹ̀bùn kàǹkà ẹ̀bùn ríbitì. Ó sì kìlọ̀ fún gbogbo àwọn ìsáǹsá pé ìsáǹsá ẹ lọ ronú pìwàdà ẹ jáwọ́ nínú iṣẹ́ láabi eléyìí tẹ́ ẹ gbé dání. Gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmed Aliyu ló ti fohùn léde lórí ìpinnu àti ìgbésẹ̀ eléyìí tó ní fún gbogbo àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n ń wá síbi iṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní gbogbo àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n ń lo akitiyan wọn láti jẹ́ kí ìpínlẹ̀ ọ̀hún kó máa tẹ̀ wájú ní agbọn gbogbo. Ó ní gómìnà ọ̀hún ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun àná nígbà tó ń tẹ́wọ́ gba àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ lábẹ́ ẹni tí í ṣe Abdulkadir Ahmad lásìkò eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò ọdún sí gómìnà ní ilé ìjọba. Níbẹ̀ ni Aliyu tó ti sọ wípé àwọn ìgbìmọ̀ yìí wọ́n ní wọn ò ní pẹ́ máa wo àmúyẹ eléyìí tí wọ́n fẹ́ wò lára àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n pèrègédé
tí wọ́n sì fi gbọ̀rọ̀ jẹ́ka ọ̀hún wọ́n ní wọ́n sì ṣe é bó ti tọ́ wọ́n nítorí wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń wá bí síbi iṣẹ́ rárá àwọn kan wà àwọn máa ń pẹ́ dé ni wọ́n ní gbogbo wọn náà wọ́n ó jèrè wọn gẹ́gẹ́ bí gómìnà ọ̀hún bó ṣe sọ gómìnà ní àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé tí wọ́n bá wá bí iṣẹ́ wọ́n pẹ́ dé àwọn tí wọ́n tún tètè kú òbí iṣẹ́ ó ní àwọn kan wà àwọn ò tiẹ̀ wá rárá ghost workers làwọn wọ́n sì ń gbowó oṣù wọ́n sì ń pera wọn ní sítáàfù wọ́n ní ẹ̀wò òjò yìí ti ṣú o ó sì ti fẹ́ rọ̀ báyìí ìwọ tó bá mọ rere ṣe máa ṣe lọ kíyèsí èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ní Aliyu gómìnà Aliyu ló fi ń sọ tó sì ń kó ti bíbélì fún wọn wípé bẹ́ẹ̀ ni ó ṣe rí o mo ti dé tán báyìí àwọn ìgbìmọ̀ yìí wọ́n ṣe àyẹ̀wò àti àmúyẹ fún àwọn tí wọ́n mú ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó tẹ̀wájú wọ́n ní gbogbo agbọn ní gbogbo àwọn iléeṣẹ́ eléyìí tó wà lábẹ́ ìjọba wọ́n níbẹ̀ wọ́n ti máwọn èèyàn kiri o wọ́n ní ṣẹ́rí mímú ọ̀hún yóò dàbí olè lóru ni nígbà tí ààrẹ tí ọkọ ìyàwó dé láìrò tẹ́lẹ̀ wọ́n níbẹ̀ ní gómìnà ni ó ṣe ṣa gbogbo wọn gómìnà ẹ̀wẹ̀ ló wá fi dá àwọn òṣìṣẹ́ lójú wípé lábẹ́ ìṣèjọba òun yìí bàbá ni òun ó tẹ̀wájú láti jẹ́ kí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ kó má jẹ́ ọ̀kúnkúndùn fún wọn wọ́n sì rọ̀ wọ́n wípé ẹ wò ó ẹ tún fara ṣiṣẹ́ ju bí ẹ ṣe ń ṣe lọ o ẹ fi ìkọ́ṣẹ́mọṣẹ́ ẹ fi kún iṣẹ́ yín dáadáa gómìnà wọn ni irú nǹkan táwọn fẹ́ ṣe fún àwọn òṣìṣẹ́ yìí irú rí ò tí ì wáyé rí wọ́n ní it is first of its kind kò tí ì ṣẹlẹ̀ rí nínú ìwé ìtàn ní ìpínlẹ̀ Sokoto gẹ́gẹ́ bí gómìnà Aliyu bó ṣe sọ̀rọ̀ ọ̀hún léde wọ́n ní ìjẹ́ yìí rí wípé àìsí iṣẹ́ ó mà dínkù ní ìpínlẹ̀ Sokoto torí pé ńgbà tí gómìnà débẹ̀ wọ́n ní ó mà gba àwọn èèyàn síṣẹ́ ṣé ti sálárì tó ń wọlé lójú ọjọ́ ní ká sọ ni àbí oríṣiríṣi àwọn àjẹmọ́nú tí wọ́n ń pín fún wọn ṣówó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ń gbà àbí gbogbo àwọn nǹkan tó ti wọlé tí wọ́n wú jáde padà ní àwọn iléeṣẹ́ gbogbo wọn ni gómìnà máa ń gbìyànjú gómìnà ló wá ti sọ wípé ìwọ tó bá mọ rere ṣe nínú ẹ̀yin òṣìṣẹ́ wọ́n ní ẹ máa ṣe lọ ìwọ tó bá mọ búburú ṣe máa ṣe lọ kíyèsí o èmi gómìnà dé tán báyìí tí ń sì san èrè fún oníkálukú yín bó ṣe ṣiṣẹ́ sí ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa à ń padà bọ̀ wá ẹ kú kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìkíni ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí ni tó májú ọ̀pọ̀ ènìyàn ní owó bí àwà ká dúpẹ́ lọ́wọ́ Òsùn ta ní kọ́ràn tó ràn láràn mọ́júmọ́ èyí ni ìdílé ọ̀gbẹ́ni Adégòkè wọ́n ṣe ń kí ìjọ Olúwatẹ̀dó Baptist Church ní ìlú Ìlàjòkè àti àlùfáà ìjọ náà ìyẹn pásítọ̀ Adékọ́lá tó jẹ́ aládarí ìjọ ní ìlú Ìlàjòkè gbogbo ìdílé Adégòkè lápapọ̀ wọ́n ń kí gbogbo àwọn tó wá síbi ìsìnkú màmá wọn màmá Adégòkè Felicia Ògúnníkẹ́ Àbíkẹ́ ní ìlú Ìlàjòkè a kí wa bẹ́ẹ̀ ni wọ́n kí gbogbo àwọn ènìyàn ní ìdílé Olólà ní Ìwéré Òkè ní ilé Àgbàrá Ayétòrò Òkè a kí ìdílé màmá Adégòkè Alice Ògúnníkẹ́ ní ìlú Ìlérò wọ́n kí àwọn àna wọn ní ilé Akéwúsọlá wọ́n tún kí àwọn ènìyàn ní ilé Akéwúkowó ní ìlú Ayétòrò Òkè wọn ò gbàgbé láti kí àwọn àna wọn ní ilé Baálẹ̀ Asín ní ilé Awọ Pàmọ̀ ní ìlú Òkèò wọ́n kí àwọn àna wọn ní ìlú Ìṣẹ́yìn Lálọ́bọ̀ Ìràwọ́tẹ̀ wọ́n kí àwọn àna wọn ní ìlú Òtù wọn ò gbàgbé láti kí gbogbo àwọn tó wá láti ìlú Èkó Ìbàdàn gbogbo àwọn ènìyàn tó wá pátápátá wọ́n sì sí ní àdúrà wípé a ò ní fi kó mọ yàrá wa wọn ò gbàgbé láti kí àwọn ọmọ ìlú ní Ìlàjì Òkè pátápátá wọn ní ẹ ṣé púpọ̀ o ẹ kú dìde ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa o wọn ò tún gbàgbé láti kí ilé Aṣába ní ìlú Ìwéré Òkè àti àwọn àna wọn ní ilé Adébíọpọ́n nílùú Ìlérò wọn ní arúgbó láàfìgbà ẹ ṣé púpọ̀.
tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti pe gbogbo ènìyàn síbi àdúrà pàtàkì eléyìí tí wọ́n ti pìyàmọ̀ fún ọjọ́bọ̀ Thursday méje. Ọ̀la ni ọjọ́ Thursday kejì nínú Thursday méje náà. Bẹ́ẹ̀ sì ni bàbá ṣe bí ọba tún ti kó àpẹẹrẹ ìgbàgbọ́ ọ̀tún wá fún gbogbo ènìyàn, kí gbogbo ènìyàn mú ike kékeré wá láti wá gba àpẹẹrẹ ìgbàgbọ́ tiwọn. Lágbára Ọlọ́run, gbogbo Thursday méjèèje yìí ni yóò ṣojú ẹ̀mí wa. Ètò àdúrà náà ni yóò máa bẹ̀rẹ̀ ní déédéé agogo 7 òwúrọ̀ sí agogo 10 òwúrọ̀ nínú gbọ̀ngàn Ọlọ́rundá Cooperative House beside Amotekun's office Rest House Òkè-ò. Níbẹ̀ ni ìjọ bàbá ṣe bí ọba wà. Bákan náà ni pásítọ̀ Ayẹni fún ìjọ bàbá ṣe bí ọba ẹ̀ka tìlú Òkè-ò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tí wọ́n jọ gbàlejò bàbá ṣe bí ọba. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti ìbéèrè nípa Thursday méje yìí, ẹ lè kàn sí pásítọ̀ Ayẹni lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08022133857 lẹ́ẹ̀kan sí 08022133857. Olùkéde pásítọ̀ Ayẹni fún gbogbo ìjọ ṣe bí ọba ìlú Òkè-ò. gbogbo ọjọ́ kọkànlélógún oṣù kẹta ọdọọdún làyájọ́ ọjọ́ àwọn sọ̀fíọ̀ jákèjádò àgbáyé global surveyors day nípínlẹ̀ ọ̀yọ́. àwa náà pọ̀dún jẹ Nigeria institution of surveyors ọ̀yọ́ state branch lábẹ́ alága wa sọ̀fíọ̀ alhaji bashiru bọ́láńlé ajíbádé MNIS sílá ọ̀kan ìjọkẹ́ ètò lẹ̀ tá a fi ṣe pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún àwa sọ̀fíọ̀. global surveyors day lọ́jọ́ sátidé ọjọ́ kọkànlélógún oṣù kẹta ọdún yìí Saturday 21st March 2026. ètò gbogbo ló ti wà ní sẹpẹ́ ní gbogbo àwọn ẹkùn wa nípínlẹ̀ ọ̀yọ́. nìbàdàn survey clinic láṣẹ ní roundabout ọjọ́. bákan náà ni parade láti olú ilé ẹgbẹ́ wa NIS plaza lọ sọ́fíìsì ọ̀yọ́ state surveyor general láti bẹ̀ lọ sí ministry of land. ká tó parí gbogbo ètò sí ọjọ́ roundabout ní ọ̀yọ́ zone rally àti survey clinic ni ó wáyé lówódé lọ́gbọ́mọ̀ṣọ́. a ó ṣe parade lọ sí ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́jà àgbó láti bẹ̀ láti padà sólú ilé ẹgbẹ́ wa níbi tí survey clinic ó ti wáyé lókè ògùn. a ó ṣe parade ní Òkè-ò Ìlérò àti gbogbo agbègbè tó yíká ká tó wá ṣe survey clinic lókè-ò town hall ní 25th March 2026. bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ní Barapa zone. ètò ìlanilọ́yẹ àti pípín ìwé fún àwọn ọmọ science secondary school láyétẹ̀. a ó ṣàbẹ̀wò sí ààfin ìlú láyétẹ̀ pẹ̀lú road walk ká tó parí ẹ̀ pẹ̀lú survey clinic láyétẹ̀ town hall. global surveyors day àṣọdúnmọ́dún fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ surveyor. àjọ̀dún ọdún kejì òdodo ní SIP FM ó wọlé. àjọ̀dún ọdún kejì òdodo ní SIP FM ó wọlé. ẹ̀bùn kàǹkà ó ń bẹ nílẹ̀ fáwọn tó bá gba ìbéèrè wa. ẹ̀bùn kàǹkà ó ń bẹ nílẹ̀ fáwọn tó bá gba ìbéèrè wa. ọjọ́ 26 oṣù kẹta March 26 òun lè tó yẹn. ọjọ́ 26 oṣù kẹta March 26 òun lè tó yẹn. aago kan sí 3 ọ̀sán 1 to 3 p.m. ní wákàtí méjì gbáko. ọ̀jọ̀gbọ́n Láyégun Jọ̀bí ni yóò sọ ọ̀rọ̀ àpilẹ̀sọ ní SIP rédíò lẹ́tọ̀ yẹn. ọ̀jọ̀gbọ́n Láyégun Jọ̀bí ni yóò sọ ọ̀rọ̀ àpilẹ̀sọ ní SIP rédíò lẹ́tọ̀ yẹn. Adédayọ̀ Ìdòwú ń pè yín o, atọ́kùn ètò òdodo. Adédayọ̀ Ìdòwú ń pè yín o, atọ́kùn ètò òdodo. Adédayọ̀ Ìdòwú ń pè yín o. tó ọ̀rọ̀ láti gbọ́ yẹn o. lára àwọn tí ó ń kópa níbi ètò yìí òun ni ọ̀jọ̀gbọ́n Professor Emeritus Láyégun Jọ̀bí láti Ìbàdàn, Pastor Dr. Dokun Ọlátúndé aláṣẹ iléeṣẹ́ SIP Holdings, Dr. Tio Oyewusi, Dr. Kasali Salau ààrẹ ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ Òkè-ò, Chief M.A. Adégbìtẹ́ láti Ìgànná, Ustaz Dàpọ̀ Yusuf, Ustaz Kosim Awẹ́lẹ́njẹ́. bákan náà Alhaji Ayélabógo láti Làǹlátẹ̀, Ìyá Mọ̀súrà láti Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Thursday 26/3/2026 aago kan ọ̀sán 1 p.m. ní SIP radio premises ọgbà iléeṣẹ́ SIP ní o. lára àwọn tó máa gba ẹ̀bùn tá a ti pèsè sílẹ̀ òun ni Dúródọlá Samson, Tèmítọ́pẹ́ Adébáyọ̀, Ìyá Mọ̀sídàt Afusat láti Òkè-ò, Mọ́mì Mọ́rídìát láti Ìlérò, Joseph Òkúnládé láti Òlèlè Òkè-ò, Yusuf Ọlátúndé àti Ẹ̀bùn Olúwa Ọlámilékan
bákan náà alẹ́sìnlọ́yẹ́ sarah eléwédú alẹ́sìnlọ́yẹ́ sarah eléwédú imam ilé ọlọ́fin bàbá wọ̀lúmàtẹ́ ní òkè o oníṣebẹ̀ tí kì í bínú láti ìlú ìgànná oníṣebẹ̀ tí kì í bínú láti ìgànná jẹ̀lílì olólà àti afis ọmọọba tó ẹ máa gba káàdì tẹ́ fi wọlé lọ́dọ̀ àwọn ẹ̀ṣọ́ sip radio ní o kẹ́ tó lè wọlé gba ẹ̀bùn yín gbogbo àwa yòókù pátá àrọ̀ wá àwa tí a bá ti fi ìwé pè tẹ́lẹ̀ ẹ jọ̀wọ́ rédíò máa gbé kétékété tá a máa gbọ́ ká má wulẹ̀ làkàkà láti wọlé yóò dára fún wa òdodo níbi orílẹ̀-èdè lékè. A powerful night àṣálẹ́ agbára ìjọ Christ Gospel Apostolic Church CGSO kéwà tí agbègbè rẹ̀ pé gbogbo èèyàn síbi àṣálẹ́ agbára tó lóṣooṣù eléyìí tó máa wáyé ní gbogbo ọjọ́ ẹtì tó máa gbẹ̀yìn oṣù last Friday of every month tóṣù yìí tún ti wọlé dé wẹ́rẹ́ o nínú ìjọ CGSO òkè àlàáfíà agbègbè lẹ́pẹ́ lẹ́yìn ilé ìtajà Amos láfihàn ìṣà òkè òní yóò ti máa wáyé ní gbogbo ọjọ́ ẹtì tó máa gbẹ̀yìn oṣù agogo mọ́kànlá ni ètò náà yóò máa gbéra sọ ètò tí a pè ní àṣálẹ́ agbára àwọn ìránṣẹ́ Ọlọ́run fún ètò náà ni wọ́n yí Lady Evangelist Rahim láti ìlú Olúwa Pastor Adédoyin láti Joloko Pastor Adéṣọpé láti Ìṣà Pastor Makinde láti ìlú Òlérò Pastor Adéníran láti ìlú Olúwa àti Pastor Akínọlá tí wọ́n ṣe alábòjútó ìjọ CJS òkè àti agbègbè rẹ̀ àti Apostle AA Ìbòsíọlá tí wọ́n jẹ́ ààrẹ káfọ̀tà fún ìjọ CJS káàkiri àgbáyé wá jẹ́ kájọ gbàdúrà àdúrà nìkan la lè fi rìn nínú oṣù títún. Ọlọ́run tó ràn mí níṣẹ́ o. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìròyìn àjímọ́ná kì í tán síbẹ̀ ó sì ń sún sápá iwájú bá a ṣe kọ̀wé rẹ̀ ẹ̀yin náà ẹgbẹ́ ìkéde àti ìpolówó ọjà yín wá ká bá yín ṣe ẹlòmíín tó bá pàtẹ yóò wá máa wíjọ́ wípé òun ò tiẹ̀ tà òun ò tà ẹni tí ò bá mọ bí tí ẹgbẹ́ rẹ̀ ti ń là olúwa rẹ̀ yóò wulẹ̀ sáré kú o ìwọ ò mọ̀ wípé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ń polówó ọjà ni ìwọ náà wá polówó ọjà àwọn tí wọ́n mọ bí a ṣe dókòwò tí wọ́n mọ bí a ṣe ṣòwò jèrè wọ́n mọ̀ wípé àwọn a máa yọ owó ìpolówó ọjà sí ẹ̀gbẹ́ kan bí wọ́n ṣe ń yọ owó tí wọ́n ń pa owó tí wọ́n ó fi rajà titun ọjà oríṣiríṣi sí ilé ìtajà wọn tí wọ́n ń pa á mọ́ sí ẹ̀gbẹ́ kan wọ́n ó tún yọ owó ìpolówó ọjà wọ́n ó tún yọ sí ẹ̀gbẹ́ kan torí pé ìpolówó ọjà àti ọjà tí èèyàn ń tà ó dàbí ká fi ọ̀tún ká fi wẹ òsì ká fòsì ká fi wé ọ̀tún ká fọwọ́ wọwọ́ lọ́wọ́ fi mọ́ ìyẹn ni wípé tẹ́ ẹ bá ti polówó ọjà ní ìkànnì wa níbí mo fọlọ́run ṣẹ̀rí ẹ ó máa tà ní wìtìwìtì tá a bá ti parí ètò tá a bá ti parí rí ìròyìn kẹ́ ẹ máa bọ̀ wá sí ìkànnì wa owó kékeré báyìí náà lẹ́sàn. owó tí ò tó wọn dákọ̀ mu sí ni. owó tí ò pọ̀ rárá òun náà lẹ́sàn o ṣe ti gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ má tẹ̀tì láti wá sí ìkànnì wa níbí ká sún sapá àwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí à ń tú yẹ́bẹ́yẹ́bẹ́ bí ìgbà tí adìẹ tó tan yanrìn nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá iná ọmọ rárá ó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara ilé oníyàrá mẹ́wàá kan ó sì jóná gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó ṣe fi léde ní ọ̀sán àná ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún 2025 tí a wà yìí ni wọ́n sọ wípé iná ọ̀hún ló ṣàdédé ṣẹ́yọ ní agboolé àtá ní Òṣè Ọlọ́run street ní àdúgbò Àṣàdàm ní ìlú Ìlọrin gẹ́gẹ́ bí ìròyìn náà gẹ́gẹ́ bó ṣe wí ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá ni wọ́n sọ wípé ó jóná o wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún ó wáyé bí nǹkan bíi aago kan ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án nígbàtí àwọn tí wọ́n ń rí sí ètò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti iná pípa tí wọ́n fi ń tó àwọn oníwèé ìròyìn Punch létí
wọ́n sọ wípé bí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn ará àdúgbò àti àwọn ará ilé níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọn ò tètè fi ọ̀rọ̀ náà tó àwọn létí wọ́n ń gbìyànjú agbára wọn bóyá wọ́n lè rí iní ọ̀hún pa gẹ́gẹ́ bí alukoro fún àwọn àjọ tí ó ń rí sí ìṣẹ̀lẹ̀ iná pípa ní ìpínlẹ̀ Kwara Hasan Adékúnlé gẹ́gẹ́ bó ṣe fi léde ó ṣàlàyé wípé ṣùgbọ́n ní kété tí àwọn ènìyàn ìlú ní agbègbè náà tí wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn létí àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n gáyàtà tí wọ́n mọ sí ọ̀hún dójú òkúròrò ń wá pé wọ́n tètè ta a mọ́ra tí wọ́n sì lọ síbẹ̀ ó ní ṣàdédé tí wọ́n débẹ̀ ni wọ́n gbé ọ̀kan ọ̀jọ̀kan àwọn irinṣẹ́ wọn jáde tí wọ́n sì ń fi ń pa iní ọ̀hún lẹ́yìn ọ̀ṣọ́kà ó ní wọ́n dóòlà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kí iní ọ̀hún kó tún máa ràn kẹ̀ bí iní ọyẹ́ láti mú ilé míì wọ́n wá fi ọ̀rọ̀ ìmọ̀ràn léde fún gbogbo àwọn ènìyàn ìlú tí ìṣẹ̀lẹ̀ iná tó bá ti ṣẹlẹ̀ kí wọ́n tètè máa fi tó àwọn òṣìṣẹ́ panápaná kí wọ́n tètè máa fi tó wọn létí kí wọ́n má wò wípé àwọn ó mọ̀ ọ́ tàbí àwọn fẹ́ pa fúnra wọn ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú ká ẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. ìpínlẹ̀ Èkó ni wọ́n mà ti ní kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá tuntun báyìí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti yan kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá tuntun fún ìpínlẹ̀ Èkó ó sì ti gbé Jímọ̀ lọ Sòǹtù ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ọlátúnjí Dìísù ni ó ti yan Ọlátúnjí Fatai gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá tuntun gẹ́gẹ́ bí àtẹ̀jáde tán fi léde ní ọjọ́ ìṣẹ́gun látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá DCP Anthony Placid Fatai ni wọ́n pààrọ̀ ẹ̀ pẹ̀lú AIG Moshood Jimoh eléyìí tí wọ́n ti gbé lọ sí Sòǹtù ní ìpínlẹ̀ Èkó látàrí ìgbéga rẹ̀ gbígbé tí wọ́n gbé àwọn tí wọ́n jẹ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fún wọn ní ìgbéga yìí wọ́n ní wọ́n gbé wọn lọ sí gbogbo ẹ̀ka wọ́n pín wọn ní oríṣiríṣi gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tó ti sọ ó ní gbígbé tí wọ́n gbé wọ̀nyí ó wà lára àwọn akitiyan láti lè ró iléeṣẹ́ ọlọ́pàá lágbára sí àti láti lè jẹ́ kí ìjẹ́ aládarí ọ̀hún kó kárí ó sì ní kí nǹkan kó tún lè rọ̀gbọ̀mù níléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ wọ́n ní gbogbo agbọn eléyìí tí wọ́n ti ṣe ìgbéga fún gbogbo àwọn kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní CP Muhammad Sanusi Ahmed wọ́n gbé lọ sí olúùlú lẹ́wà Àbújá nígbà tí wọ́n gbé CP Haruna Alaba Yaya CP Olúgbénga Ayọ̀dèjì Abímbọ́lá CP Olúbọ̀dé Ọ̀jájú ni wọ́n gbé lọ sí Jìgáwá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn àwọn míì láti rí CP Michael Adégoróyè Fáládé wọ́n gbé lọ sí ìpínlẹ̀ Èkìtì CP Yakubu Hussaini Dankoro wọ́n gbé lọ sí ìpínlẹ̀ Adamawa CP Mokwap S Dongshal wọ́n gbé lọ sí ìpínlẹ̀ Taraba CP Ahmed Muhammed Bello wọ́n gbé lọ sí ìpínlẹ̀ Zamfara àti CP Umar Ali Fage sí ìpínlẹ̀ Katsina àti CP Ayatu Shafa Hassan wọ́n gbé òun lọ sí ìpínlẹ̀ Sokoto bẹ́ẹ̀ ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá wá rọ gbogbo wọn yìí wípé ẹ wò ó ìgbéga yín yìí ẹ jẹ́ kí jíjẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ yín kó rinlẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ o ẹ fi ọmọlúwàbí kún gbogbo iṣẹ́ yín lẹ́nu iṣẹ́ eléyìí tí ẹ bá ń ṣe ìròyìn ọ̀hún ló sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti ní ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá tuntun bẹ́ẹ̀ sì ni wọ́n sọ nípa ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa yìí náà wípé wọ́n ti gbé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá tuntun wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ẹ̀yin fẹ́ ṣèrè ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ó jágbe súnmọ́ àwọn ará ilé báyìí nítorí àkókò wa a ti ṣí ojú òpó kalẹ̀ ìròyìn pọ̀ níwájú wa ẹ lè dá sí kókó àwọn kókó tí a ti kọ́kọ́ kà wọn ẹ lè dá sí èyí tá a tú ní ìpele ìpele ẹ lè pẹ̀kẹ́lù ẹ dá sí ní ìbámu pẹ̀lú òfin pẹ̀lú ọ̀rọ̀ tó lọ lórí afẹ́fẹ́ tẹ́ ẹ bá ti dá sí tábàkà ni ẹ dá sí ẹ dákun tẹ́ ẹ bá ti dá sí ní ìdákùdá àwa náà á jà ní ìjákùjá kò jù bẹ́ẹ̀ lọ 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ni ẹ fi bá wa dá sí ẹ̀lú ẹ kó ojúmọ́ o. ẹ̀lẹ́ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o.
abẹ́rẹ́kẹ́rẹ́ adébìtẹ́. ẹ káàárọ̀ sà. Oríyọmí ló sọ̀rọ̀ láti orí ilé ìtura ẹlú ẹkú iṣẹ́ ara nígbà ọ̀. Agbára Ọlọ́run. Ọ̀rọ̀ bàbá Adébáyabú pàìkẹ́lẹ́ náà ṣe mo fẹ́ dá síta. Tó a ti gbẹ̀bẹ̀ wọn wọ́n fún wọn múra dáadáa. Torí péjọ́ torú ti mú àbí tí àwọn kìíní ti ṣẹlẹ̀ yí àwọn gẹ̀fúra àwọn oṣù lókun. Inú èsì wọ́n dẹ̀ sùn. Ifun àgbàbalẹ̀ ń tọ́lá jáde náà àwọn gómìnà àbí gbogbo tí wọ́n ṣe wọ̀nyí. Ẹ bá wọlé ajẹ́ lómi ń gbádùn gidigidi o, à ń jìyà o. Ọ̀pọ̀lọpọ̀ kọ́ṣẹ́ wẹ́dà lẹ́dẹ́ oníkẹ́ lẹ́tíríṣẹ̀ tó iṣẹ́ ṣe gbàdé òsì náà. Wọ́n ń lo oko ni. Tó kún wọ́n ṣàánú wa o. Kò ní bàjẹ́ Nàìjíríà ò sì ní bàjẹ́ iléeṣẹ́ yóò ní jóná. Abá ti dálẹ́ ká máa padà torí ọ̀rọ̀ náà yìí o. Ẹ̀rọ àánú gba òní lọ́jọ́ àánú o. Ọ̀làlá haúlá wàlá kúwátà. ilà bìlà ilé àsìm. ẹ ṣeun. wọ́n ti bẹ̀rẹ̀ pé ẹ má bínú. lórúkọ. ẹ wá lè jẹ́ pé bàbá náà sì fi náà sùn o ó lè jẹ́ pé inú ooru ni wọ́n ń sùn o mo ní ó lè jẹ́ inú ooru wọ́n ń sùn o. ìgbọ́. ó lè jẹ́ bóde kù mọ́ yomi lẹ́nu. ìgbọ́ yorùbá. ó lè jẹ́ pé bàbá náà ní power bank. ìgbọ́ yorùbá. ṣé o pé nínú fọ́nrán kan jẹ́ kí n yọ. wọ́n mú power bank dání. lóòótọ́. nínú fọ́nrán yẹn tí jàkúrà àwòrán kan báyìí. ọ̀ ń ṣàwàdà bó ń ṣeré. ṣé ń ṣàwọ̀ ṣàwàdà. mo ń bí ọ ní. kí ìṣàwàdà àwọn èèyàn mọ̀ gbé fọ́nrán òun kí ń gbà wọn. ó ti yé mi. ẹ̀ló ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. Abẹ́rẹ́ kéré adébìtẹ́ ẹkú iṣẹ́ o. àdúpẹ́. Àti ọmọ mi ìtura olúwa pẹ̀lẹ́ ẹkú iṣẹ́ o. Adébúdé Solomon ọ̀la ní ìlú sọ̀rọ̀ láti lè bá lọ́jọ́sẹ̀ gbòdì òkè o. ẹ káàárọ̀ sà. Èyí tí mi fẹ́ dá sí nípa ti Minister of Power tó ṣèlérí fún wa pé iná máa wà gbogbo ẹ̀ máa wà. Wọ́n ti ń ṣe ìlérí ní ọjọ́ tó ti pẹ́ ni gbẹ̀dì ní ìlérí òtó tí wọ́n ń múṣẹ́. Ẹ wòórù tájọlà nísìsiyìí tí wọ́n wá dán wa nínú bí ijọ́ méjì láti gbà yẹn àti rí iná ọ̀tẹ̀ flash kankan wọ́n tẹ̀ flash ẹ̀ fún wa. Torí iná ẹ̀dẹ̀ ni gbogbo yẹn fi ń ṣe agbára gbogbo ẹ̀wọ̀ lóru yìí nísìnyí kò sí fáànì kò sí kọ̀ọ̀kan. Ó dẹ̀ lè mú àìlera bá ọ̀pọ̀lọpọ̀ yìí wọ́n jọ ń tọrọ lọ́hùn wọ́n mú ìlérí wọn ṣẹ fún wa ní orílẹ̀-èdè wọ́n jọ afọlọ́hùn bẹ̀ wọ́n ni o. torí náà olúwa kó máa mú wa tẹ̀síwájú ní ohun gbogbo. àmì ẹ ṣé o bàbá á ràn ìtura lọ. èmi kẹ torí àwọn obìnrin dùn ránṣẹ́. obìnrin ò wá ń ṣerú iṣẹ́ bálabàlá bẹ́ẹ̀ lẹ́mọ̀ọ́rín mi. àní obìnrin dùn ránṣẹ́. orí iṣẹ́ tí ó ṣe dáadáa tó ràn mí ìyẹn ló ní kí n lọ. ìdí ni wípé obìnrin tẹ́yìn bá rán obìnrin níṣẹ́. èmi mọ̀ pé ò nífẹ̀ẹ́ mi. àwọn àwòmọ́ kan ń bẹ tí wọ́n máa ń wò mọ́ obìnrin lára. ẹlẹgẹ́ lobìnrin obìnrin sì tún ní àwọn àwòmọ́ kan. ó ti yí ọ. ọlọ́run ó ṣàánú ẹ. hello ẹ kú ojúmọ́ o. hello. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. káàárọ̀. àdúpẹ́ orúkọ yín o. Mr. Sulaiman láti Ọ̀yọ́. láti ìlú Ọ̀yọ́ à ń gbọ́ yín o bàbá. Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ nẹ́ẹ̀sì ó gbé wa ń gogo. lóòótọ́. tí orí Mr. Sulaiman yìí. èwo tún ni gogo ṣé kọ́kọ́ lọ́rùn ní jẹ́ gogo. bẹ́ẹ̀ ni. kọ́kọ́ lọ́rùn àbí. ọ̀tọ̀ ni wọ́n ní àmọ́ lóná iná yóò fẹ́ sú wa táàmù ní ẹ̀pà náà ìtì ìjọ ṣùgbọ́n wọ́n kí ògùn jò ní tọ́jọ́gbọ́n wa gbẹ̀yàn gbogbo. ó ti dá owó Mr. Sulaiman tẹ o. wọ́n pa ni tí wọ́n bá ti sọ tó ọ̀sán tán wọ́n pa ni. tó ìgbà tí wọ́n ní gogo ṣé kọ́kọ́ lọ́rùn ní gogo jẹ́ ìyọ́. sórí gogo tí wọ́n ń sọ òun ni pé ó gbé yín landicap. èèyàn wàá dúró ní èjìká ẹni tó fẹ́ gbẹ̀yàn gogo èèyàn wàá gàjọ́ ń tọ̀ ń lọ. ọ gàjú lọ ni lóòótọ́ wọ́n ti fàjù lọ hàn yín ní jẹ́bẹ̀. kò yé mi ni o kò yé mi. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. hello ẹ ti wà ń bẹ orúkọ yín o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kú iṣẹ́ ọpọlọ yóò ní dàrú o. àmì o. Alfa Mohammed láti Barapa náà ti sà. à ń gbọ́ yín sà. Alfa Mohammed ti já láti Barapa náà. à ń gbọ́ yín o. ọmọ ìpínlẹ̀ ọ̀rọ̀ iná yẹn la fẹ́ já sí ní Barapa náà. ẹ dáṣe pápá ìpínlẹ̀ náà la fẹ́ gbé kẹ́yìn. láti bí ọdún méje àwọn òfojú kẹ́lẹ́ ní Barapa náà ti bí sí nǹkan mọ́ àwọn tó sì ṣèlérí iná yìí káwọn náà ti ẹ̀ wá lójú ọ̀sẹ̀ méjìlá oṣù kẹta tó ọ̀sẹ̀ kẹ ní Barapa náà ti wá ẹ̀kọ́ mọ̀ kò tiẹ̀ ti wá rí kò tiẹ̀ wá rọrùn rárá. ẹ
ọmọ Nàìjíríà ń gbọ́ yín. wọ́n ṣàánú wa bàbá náà tí ó wà rí mélòó. ẹja túbọ̀ kún fún àdúrà sí bàbá láti Ìbàràpá North, ẹja kún fún àdúrà sí fún orílẹ̀-èdè yìí torí wípé bí ọ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ni lórí kò sọ́mọ tálákà tí ó rè di ẹmu. ìyẹn ni wípé bí ìlú tí ò bá ní ìfọkànbalẹ̀ tí àwọn mùkúndùn ètò ìjọba àwarawa tí ò tó wa lọ́wọ́ kò jẹ́ ìdùnnú wa. gbogbo wa náà ni a sì máa jẹ pọ̀nmọ́pọ́nmọ́ ètè mọ́ ìyà. ìyẹn ni wípé tí ètò ìjọba mùkúndùn ètò ìjọba tó bá kárí eré tó kárí oko gbogbo wa la máa ṣe pa la. iná yìí tiẹ̀ ṣe pàtàkì. ara mùkúndùn ètò ìjọba àwarawa náà ni abo ọmọ ni. mo tún sọ ní iná yìí kódà nọ́mbà 1 níná kọ́lọ́hún kó ṣàánú. ẹ jẹ́ ká kún. ẹni tó fẹ́ lọ ata tí ò fi ṣe bẹ́ẹ̀ yóò gbìnà yóò dọ̀dọ̀ níná ẹni tó fẹ́ lọ́lùbọ́ yóò dọ̀dọ̀ níná. bẹ́ẹ̀ ni kò sí ohun tó fẹ́ ṣe tó wà nílò náà tí wọ́n bá tẹ̀wọ́ pé mi ò nídìí iná o ṣé gbé èsì mọ́ páwọn ìlú kan náà wà tẹ́ pé bá ṣe ń sọ yìí kódà àwọn ọmọ tó dàgbà tí wọ́n ti di sisi àbí tí wọ́n ti di àgbàlagbà sínú ìlú yẹn ọ̀pọ̀lọpọ̀ fojú kan náà rí nínú ìlú yẹn tó dẹ̀ wà à ń rọ ẹ̀yin ìjọba ẹ dákun ẹ bá wa ṣe gbogbo ẹ̀ ohun tí ẹ bá ṣe ni wọ́n máa sọ nínú ìtàn títí ayérayé. ká sì tún máa gbàdúrà fún ìlú wa yóò dára o láṣẹ Ìdùmarè. ẹ jẹ́ ká bomila díẹ̀ ní kékeré à ń padà bọ̀ bàtà bá padà dé á bọ̀ sí abala tó kàn ẹ kó kalẹ̀. iléeṣẹ́ sip radio ló ń káyé lọ́gbọ́n ojoojúmọ́ ni wọ́n ń ṣeré ọlọ́gbọ́n wọ́n ń kọ́ni ní nǹkan ìgbàlódé wọ́n ń kọ́ni ní tìbílẹ̀ wa ojoojúmọ́ ni wọ́n ń fún wa ní tuntun àwọn kì í ṣètò tó bá gbọ́n tó kù díẹ̀ egungun bí eyín ò sí kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ níbi kákàròyìn tó mọ́yán lórí kápolówó ọjà lásìkò àsìkò kákọrin ọlọ́gbọ́n tí ń ṣaráyé lóore àràmàǹdà ní iléeṣẹ́ rédíò tí ń bẹ lókè ihò bẹ́rẹ́ bá ti ṣe àwàdà tó lè mẹ́rin pòṣónú bíṣẹ́ bá dorin abínibí gbogbo wọn ní múra bó ti tọ́ bó ti yẹ agbátẹrù àṣà bí irú wọn ò wọ́pọ̀ gbogbo òṣìṣẹ́ sip radio ló pójú owó wọ́n múra síṣẹ́ èmi yìn wọ́n nípa kájáfáfá káṣohun gbogbo kó máa lárinrin wọ́n mètò ṣe láìwọ́lẹ̀ gbogbo òṣìṣẹ́ sip radio kò kẹ̀rẹ̀ gbogbo wọn ń wúni lórí gidi wọ́n ń lọ wọ́n ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ ìdí wọ́n mú gbogbo ètò nírọ̀rùn ẹ wá bẹ sip radio níṣẹ́ nítorí pé mo ti mọ̀ wọ́n lálágbàsọ 89.1 ìkànnì aláǹfààní tí ń jíṣẹ́ fún gbogbo ẹ̀dá pọ̀. bó ṣe jẹ́ náà ni ẹ gbọ́n ẹ̀yin ènìyàn wa ẹ wá bẹ ìkànnì tá a wà yìí níṣẹ́ nítorí wípé o gbé iṣẹ́ fún òfófó o ní òjẹ́ dáadáa o ò tí ì gbé fún náà ẹ̀yin ẹ bẹ̀ wá kábà yín fi ẹnu àlùbáríkà kábà yín fi polówó nǹkan tí ẹ̀ ń tà abala tá a wà yìí ní iléeṣẹ́ Rala Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ ibi tí ìlú dé dúró ọ̀rọ̀ ìpolówó ó dàbí kéèyàn ó ní góòdì nílé ìyẹn góòlù kéèyàn ó ní nílé kẹ́ni tó ní góòlù kó má sọ fún àwọn ènìyàn wípé òun mà ní nǹkan tó lè ṣe àwọn èèyàn láǹfààní báwo làwọn èèyàn ó ṣe mọ̀ ṣùgbọ́n oní pàǹdà tó jẹ́ wípé pàǹdà ló gbé lọ́wọ́ òun ní ń polongo káàkiri ojúlé sí ojúlé àdúgbò sí àdúgbò ìlú sí ìlú ń pariwo ara rẹ̀ káàkiri ó dìgbà táwọn èèyàn bá fi ojú rinjú pẹ̀lú pàǹdà tó gbé lọ́wọ́ kí wọ́n ó tó mọ̀ wípé pàǹdà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti lọ sí ọ̀dọ̀ rẹ̀ kí wọ́n ó tó mọ̀ wípé pàǹdà ni òǹgòòlù ni òkúkú polówó yìí báwo ni wọ́n ó ṣe mọ̀ báyìí gan ni ọ̀rọ̀ ìpolówó jẹ́ ẹ̀jẹ̀ àpolówó nǹkan tá à ń tà tó ń ṣe àwọn èèyàn láǹfààní ìdí rẹ̀ tí iléeṣẹ́ Rala Ventures tí wọ́n fi gbé nǹkan tí wọ́n ń tà tí wọ́n gbé sí ìta tí wọ́n gbé sí ìgboro tí wọ́n jẹ́ kí àwọn ènìyàn ìlú ó mọ̀ káàkiri ìlú tó wà lágbègbè òkè ògùn káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n tún bọ́ sí orílẹ̀-èdè olómìnira benin láti jẹ́ kí àwọn èèyàn ìlú ó mọ̀ wípé nǹkan táwọn gbé lọ́wọ́ kì í ṣe yẹ̀bùyẹ́bù kì í ṣe irọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kán àṣà àti iléeṣẹ́ Rala Ventures ó ní kán làwọn ènìyàn ni wọ́n fi ń ṣàwùdá fún iléeṣẹ́ yìí alájà àbọ̀lọ́rẹ́ wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa lórí ètò láàárọ̀ yìí láti sọ bótò bàbá ọ̀rọ̀ nípa iléeṣẹ́ wọn ẹ kí àwọn aráalé aláàjì. máa káàárọ̀ gbogbo ọmọ nàìjíríà àkúdéédé wòye o iwájúwájú lọ́pàá sip fm ó máa lọ. àmín. àti gbogbo títí ó ń gbọ́rọ̀ wa ní àárọ̀ yìí. àmín. èmi náà ń fi láti ẹnu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ iléeṣẹ́ wa fi ń rọ àwọn
olùmúnẹ́wà àwọn nepa ẹ dákun a ti mọ̀ pé kì í ṣe fọ́ọ̀tì yín ṣùgbọ́n ẹ̀yin náà ṣe agbára káràlú fi mọ̀ yí pé kíní yìí kì í sọwọ́ yín ọlọ́run ò ní jẹ́ kí nàìjíríà ó bàjẹ́ o. àmín. so a kí gbogbo ẹ̀yin ìyẹn wa orúkọ mi ni Alhaji Àbọ̀rọ̀ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tí olúléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀ bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè Òwò lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn lé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Àgọ́ Àrà lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrà bíi chọ́ọ̀chì Akékaka bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà nílùú Gaya ní orílẹ̀-èdè Republic of Niger àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá a máa dúpẹ́ ọ̀nà owó rẹ̀ fẹ́ oògùn rẹ̀ fẹ́ ọlọ́run ní pé káyé gba tèèyàn a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń wá sí iléeṣẹ́ wa o tẹ̀ ń ra gbogbo ohun tí ń jáde ní iléeṣẹ́ wa o iná ò ní tán wo yín o àìsàn ò ní fi ara yín ṣe bùgbé o kò ní fi ṣe yín kò ní fi sọkọ̀ kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá ẹ dákun ẹ jọ̀ọ́ torí tọlọ́run ọ̀rọ̀ ọmọrin kínkínní fún gbogbo ẹ̀yin yẹn wa ẹ jẹ́ á gbé àlàáfíà ara wa lò kó lè tó wá lò dọjọ́ alẹ́ tí ẹ bá ní yóò tètè yá tí ò bá tètè yá ẹ jẹ́ á gbé àlàáfíà ara wa lò ìwọ ẹlẹgbẹ́ mi lọ́kùnrin kódà gan ń ṣẹlẹ̀ sóbìnrin náà kọjá pé kéèyàn máa mu téèyàn rí i pé ó lè kó bá àgọ́ ara rẹ̀ ẹ jẹ́ á sì dẹ́ẹ́dẹ́ mìíràn wí. àwọn obìnrin náà mu fìdígbògi wọ́n mu fònàgà o. wọ́n mú o tẹ́lómi ó ra sínú pọ́ọ̀sì rẹ̀ ẹ dákun ẹ jẹ́ á gbé àlàáfíà ara wa lò ọgbẹ́ tó wà lójú ara tá à ń rí tá a bá mójútó agbára lè má ka nínú òru yìí à ń bọ̀ sọ sí ọgbẹ́ tá a ṣe wá fẹ́ dára síra wa níbi tá a rí tó yẹ pé àyẹ̀wò ni ó fi hàn pé ọgbẹ́ kan bẹ́ẹ̀ nú àgọ́ ara ẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀mí tí ẹ̀ ń gbọ́ mi a wà ní ìlú Òkè Òwò tí ẹ fẹ́ lo masíìnì tí ó ń to oríkèéríkèé ara yálà ẹ̀yìn ríro ń gbogbo ògbà ìkún ríro ń gbogbo ògbà ọrùn ẹsẹ̀ ríro ń gbogbo ògbà ọmọ oníka ọwọ́ ọmọ oníka ẹsẹ̀ kó máa kú kó máa mú ni bíi pajápajá kọ́ ọmọ nìyẹn má lè nẹ̀rú ẹ̀yìn bó ṣe tọ́ àti bó ṣe yọ àbí kéèyàn tiẹ̀ máa rìn lọ láti ibìkan sí ibìkan tó yẹ pé gbogbo ẹsẹ̀ yẹn á mú yẹn bíi pajápajá ó ṣeé ṣe ń gbà mí kó máa mú yẹn látòjú oorun bíi kémúsù mú yẹn kí ẹsẹ̀ máa fẹsẹ̀ jẹlẹ̀ àbí kó máa fi ọwọ́ gbá tẹ́ bá ti ń rí àpẹẹrẹ ìtẹ́ ti ń rí àpẹẹrẹ pé ẹsẹ̀ yìí ń kú bí yẹn bá gun lábẹ́rẹ́ èèyàn ò ní mọ fílì rẹ̀ àpẹẹrẹ pé àrùn ń bọ̀ nìyẹn o ọlọ́run ní àpẹẹrẹ pé àìsàn ń bọ̀ nìyẹn o ọlọ́run ní jẹ́ arógun stroke o àmín kò ní fi ṣe wá kò ní fi sẹ́ni tí ó kàn tí ó fi kàn án gbogbo ẹni wá wà nínú ìpèníjà bẹ́ẹ̀ ọlọ́run ọba ọlẹ́gẹ̀ẹ́ ni òun lọ́ba àlàáfíà òun ló pe rẹ̀ lọ́ba sàlámù tí máa ń fún yẹn lálàáfíà kò bá fún yín lálàáfíà ó fi kárí gbogbo ẹni tí a mọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé tó wà nínú ìpèníjà ẹyọ kan àbí méjì tá a dárúkọ bí tí ó ti ní ìpèníjà ẹ dákun ọlọ́run ọba yóò bá fún ọ lẹ́yìn àlàáfíà. a wà nílùú Òkè Òwò lẹ́nìí àádẹ́sí ọ́fíìsì wa ń dédé aago 8 àbọ̀ àárọ̀ gbogbo ẹni bá fẹ́ wá sí ọ̀dọ̀ wa ẹ̀ wá lọ́la àtọ̀túnla a wà ní ìlú Àgọ́ Àrẹ yẹ́bẹ́ àṣemánsádé fún gbogbo ẹ̀yẹn wa tẹ́ wà nílùú Àgọ́ Àrẹ àti gbogbo agbègbè rẹ̀ ìyá wa kan tẹ́ bá ń gbọ́ mi tẹ́ wá láti Àgọ́ Àmójú sí ọ́fíìsì wa lánàá ẹ̀ wá pàdé wa ní ọ̀la dédé aago 8 àbọ̀ àìsàn ò ní fi ara wa ṣe bùgbé o. àmín tó ẹ kó atótónu láti àárọ̀ Alhaji gbogbo àwọn ènìyàn lágbègbè tá a wà yìí wọ́n ti mọ̀ wípé bóṣùn bá ti ń parí lọ ọ̀sẹ̀ tó kángun sí ìparí oṣù lẹ́ẹ̀ máa ń darapọ̀ mọ́ wa lórí àjímúná ẹlòmíín sì ń gbọ́ ní gbogbo ìgbà lóṣooṣù yóò sì ń wò pé ṣé òótọ́ ni nǹkan yìí àbírọ́ tí ó máa ṣe ààhin ní gbogbo ìgbà irú ẹni báyìí ó wá fẹ́ wá ní òní tàbí lọ́la ló fẹ́ wá sí iléeṣẹ́ yín ó wà ń wò pé kí ni òun ó tiẹ̀ mú wá gan fún ìgbà àkọ́kọ́ fún àwọn ènìyàn tó bá fẹ́ wá fún ìgbà àkọ́kọ́ kí ni wọ́n mú lọ́wọ́. ẹ sí àtọkùn ẹni wọ́n bá fẹ́ wá fún ìgbà àkọ́kọ́ kò sí nǹkan kan tí ó ń dá owó káàdì àti owó tẹ́sì 2000 naira péré ni tó bá sì pé ó bá fẹ́ wá lo machine yóò san owó machine lọ́dọ̀ ó dẹ̀ lè ṣèṣe ńgbà mí kó jẹ́ pípé níjà tó ní kò jẹ́ mọ́ machine lẹ́yìn pé kó rògùn kó máa lọ kọ́lọ́wọ́n ọba kó bá lo oògùn ẹni sábàbí inú àgọ́ rẹ̀. tó kò jù bẹ́ẹ̀ lọ owó àyẹ̀wò àtowó káàdì 2000 naira péré ni. èèlò lówó káàdì ńlẹ̀ṣẹ̀ yín. 1000 naira ni owó àyẹ̀wò oríṣi méjì 500 ó jẹ́ 1000 naira mo tí ó bá lo masíìnì oríkèéríkèé ara tó ń roni tó ń kú tó yẹ kó ti mú ẹlòmíì ó ti jẹ́ kẹlòmíì wọ ni tẹlòmíì ò lè nẹ̀rọ gẹ́gẹ́ bí ọmọlúàbí owó yẹn ọ̀tọ̀ ni. lẹ́yìn eléyìí
tó bá fẹ́ ra oògùn kọ́. tó bá fẹ́ ra oògùn wà lẹ́jẹ̀ wọn alápò 12 àbọ̀ ń bẹ alápò 2 àbọ̀ ń bẹ a ní àpò ẹlẹ́gbẹ̀rún 7 ń bẹ ẹlẹ́gbẹ̀rún 6 ń bẹ àti ṣe oògùn yẹn lẹ́jẹ̀ wọn nílé iṣẹ́ wa kò sí pé ọ̀yá mú 500 wá dàníyàn kò sí lọ́rọ̀ lè ṣe rárá àyẹ̀sẹ̀ wò lẹ́yìn pé a ní àwọn ẹ̀rọ oríṣiríṣi tá a fi ṣe àyẹ̀wò pé báwo ni ìlera rẹ ṣe dúró kìí ṣe pé kéèyàn wọlé iṣẹ́ kéèyàn kẹsà déédéé pé ẹgbẹ́ orí kan fọ́ mi o ara ro mi ẹ̀jẹ̀ rúru ni kéèyàn jáde gbóògùn fún just like that bẹ́ẹ̀ ilé iṣẹ́ wa àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé á fi ẹ̀ lára balẹ̀ á ṣe àyẹ̀wò fún ẹ pé báwo ni ìlera rẹ ṣe wà fún oògùn yìí ló yẹ kó ra eléyìí ò yẹ kó ra ìrìn tó rìn ló jẹ́ kí nǹkan yìí ṣe báyìí bá a ṣe máa ń yẹn nẹ̀nẹ̀ rẹ̀ fún ìgbà àkọ́kọ́ ẹni tí ó bá ń gbọ́ wa tó fẹ́ ṣe alágbàtà wa àbí ó tiẹ̀ ń wọlé sórí rédíò ó sì ẹ̀ sí rédíò kò mọ̀ bó ti àwọn ohun tó ń jáde láti ilé iṣẹ́ wa ó pọ̀ àkọ́kọ́ mbẹ̀ la ní gẹ́tọ̀ gbamuge tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn nǹkan sùn obìnrin tí ò wá àbúyọ àbúndúdú àbí kí nǹkan fún máa jáde lójú ara àbí kóbìnrin máa ṣe súnà lọ́wọ́ àti olólùfẹ́ rẹ̀ kó jẹ́ pé kó máa jẹ́nira ohun tá a pè ní ìkẹ́ ọlọ́run lè jáde ń bẹ àtọkùn enjoyment lè jáde láàrin àkọsábó ń bẹ ẹlẹ́kẹta ni oògùn ní nínú àgọ́ ara èèyàn ò lè pòun yẹn gbẹ̀sìn títí kó lóun ò ní ṣe súnà atọ́kùn só rọrùn láàrin oṣù kan kéèyàn má fi oúnjẹ bọnu kò rọrùn bẹ́ẹ̀ náà ni self control tọmọnìyàn ní la fi ń control ara wa lẹ́lòmíì lè ṣoṣù méjì tí ò ní ṣe súnà lẹ́lòmíì lè ṣoṣù kan tí ò ní ṣe súnà ààrẹ tí ń ṣe èyí àti ò ní lè ṣe súnà ṣùgbọ́n bó ti wùlẹ̀ yóò kórí náà ó ní ohun tó mú wá nínú àìlera nínú àgọ́ ara tóbìnrin ò bá ṣe súnà dáadáa bó ṣe yẹ kó ṣe ó ṣe é ṣe ń gbà mí kí nǹkan oṣù rẹ̀ má wà tọkùnrin ò bá ṣe súnà bó ṣe yẹ kéèyàn ṣe fẹ́lẹ́tọ̀ rẹ̀ ẹja máa yẹn nẹ́nẹ́ rẹ ó ṣe é ṣe kó jẹ́ pé kó ní. kó má gbéjà lọ ta. kó má gbéjà lọ ta ó ṣe é ṣe kó jẹ́ pé kó ní prostate enlargement tàbí prostate cancer èyíkéyìí tí yẹn bá ní a ní oògùn nílé iṣẹ́ wa tó ń ṣiṣẹ́ fún òun la pè ní gẹ́tọ́ gbàmùgẹ́ tó ń ṣiṣẹ́ fún jẹ̀jẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn àbóbìnrin tó ti wá wọlé ọkọ tó yẹ kó ń bẹ lọ́hùn à ń bẹ lọ́hùn ọmọ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni ó ti níjà ìpèníjà bẹ́ẹ̀ oyún àníbí ọmọ àbíyè ọmọ ọ̀gbẹ̀yìn tẹ́yìn ṣe Ọlọ́run àbá ṣe fún ẹni gbogbo àwọn tó wà ní sísí tó yẹ pé àwọn náà ń rawọ́ sọ́lọ́run pé Ọlọ́run ò ibùjókòó ayọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ibùjókòó ayọ̀ tó jẹ́ pé gbogbo wà tẹ́ ẹ bá ń wù Ọlọ́run ó jẹ́ kó máa ṣe déédéé ní ti dáadáa sólólùfẹ́ yín àti gbogbo ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ wa láàárọ̀ yìí gbogbo ẹ náà tí wàá nípèníjà ọkọ yálà Ọlọ́run pé ọkọ sọ́dọ̀ ni àbí ìdíwọ́ kan ló ṣokùnfà pín àti dé ibùjókòó rọrùn Ọlọ́run ọba kò ṣe fún ẹ̀yin yá wa ẹ dákun mo fẹ́ rọ̀ yẹn já fi sùúrù kò sí ohun tí yẹn fi sùúrù ṣe tó bàjẹ́ àfi tí ò bá tó lókun ìpèníjà yìí sò wọ́pọ̀ láàárín àwùjọ wa kọ́lọ́run ọba kó má dalẹ̀ wa rú ẹja afọgbọ́n ṣe kò sí nǹkan kan tí ń bẹ́ ń ta òfo níjọ́ kejì ọjà so wọ sisi mi náà tó dẹ̀ ń wò pé kínní ẹja afọgbọ́n ṣe ká wá fi àdúrà síwájú gbogbo ohun tá a fẹ́ ṣe kò sí ohun tí yẹn fa àdúrà ṣe tó bàjẹ́ àfi tí ò bá tó lókun bákan náà la ní gẹ́tọ̀ sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń ro ní ọwọ́ ń kó ẹsẹ̀ ń kú ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ arthritis bákan náà la ní commonly sweet flusher òun ṣiṣẹ́ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àgọ́ ara kọ́mọ nìyẹn wọlé ìgbọ̀nsẹ̀ láàrin ogójì ìṣẹ́jú kó má rí gbọ̀nsẹ̀ sí kìí ṣe ohun tó da ìgbọ̀nsẹ̀ ò gbọ́dọ̀ pọ̀ jù tí ò bá wá èèmọ̀ ni kìí wá sí gbogbo ẹni ó ṣe ìgbọ̀nsẹ̀ nìkan ló ṣe gẹ́dẹ́gẹ́dẹ́ àbí tí ò rí ṣe ó ṣeé ṣe tí ọgbẹ́ ẹnu bá wọra a ní ulcer solution fáǹfààní àwọn tó ní ọgbẹ́ ẹnu ẹlòmíì tí ulcer bá dé stage gan ó ṣeé ṣe kéèyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ kí nǹkan pọ̀ máa jáde ńbẹ̀ ó ṣeé ṣe kí gbogbo onú máa kàn yẹn àbí kéèyàn máa gùnfẹ̀ àbí kí èèyàn jẹ nǹkan kó wálé bí ulcer máa ṣe bẹ̀ bákan náà la ní oníhóró tó ń ṣe fún ìfúnpá gíga yìí ó sì wọ́pọ̀ àwọn onímọ̀ sáyẹ́ǹsì àbí àwọn World Health Organization wọ́n ní ọmọnìyàn ìfúnpá rẹ̀ gbọ́dọ̀ ju déédéé 100 sí 150 lọ tẹ́ ẹ bá wò ó sí tẹ́ ẹ bá kó èèyàn bí 50 dó kò sẹ́ńtẹ́ yẹn ìfúnpá rẹ̀ tí ò ní lọ sí gbé ẹ máa rí 100 àti nǹkankan tí èdè ẹ̀ ṣe pé bó ṣe yẹ kó wà ní ìfúnpá gíga kò sí tó bá tó stage kan ó lè di ohun tí èèyàn ó máa nọ́ọ̀sì tí ò ní kúrò lọ́dọ̀ ní ọ̀dọ̀ nínú àgọ́ ara gbogbo ẹni ó bá wà nínú ipò bẹ́ẹ̀ kọ́lọ́run bá kó bá fún wọn lálàáfíà ẹja mójútó àlàáfíà ara wa gbogbo àpẹẹrẹ tí yẹn bá ti ń rí inú àgọ́ ara ó ṣeé ṣe o lè lọ ṣàyẹ̀wò kó má gbé jáde pé ìkíní ìga ṣùgbọ́n nù alamínú àgọ́ ara alára ó mọ̀ pé bára òun ṣe wà kọ́ yìí o tẹ̀ bá ti rí àpẹẹrẹ kan ẹ dìde ẹja tètè mójútó egbòogi ìbílẹ̀ ń bẹ bí ìtàtijọ́ ẹ̀dá tí ò bá mọ̀ ni kó sọ pé òun ò mọ̀ bákan náà la lóní oró tó ń ṣiṣẹ́ fún ẹ̀sìn kéèyàn máa ṣẹ̀yọ́
ẹ̀yọ́ ṣíṣe ń kó bọ́jú, ẹ̀yọ́ ṣíṣe ń pa nǹkan ọmọkùnrin, ẹ̀yọ́ ṣíṣe kèé jẹ́ kéèyàn lókun nínú àgọ́ ara, gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀. ẹ̀yọ́ ṣíṣe tó bá tó stage kan ó yára túnà àṣírí èèyàn ju gbogbo àìsàn lọ. àìsàn ó kéré tóbi má máa fi ṣe wọ Ọlọ́run, má fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá. atọ́kùn yìí máa ń tẹnu mọ́dúà yìí, tí dààmú bá dé bá nu ilé kan yóò kára ilé yóò kára oko, gbogbo ibi tí dààmú ti dé bá tí wọ́n ń san ẹni Ọlọ́run ò bá a bùn sùúrù síbẹ̀ o, dákun bá a tún ilé yẹn tó. bákan náà la wá ní get up well, òun ló ń ṣiṣẹ́ fún, òun la fi epo igi 22 ṣe fáǹfààní ìgbà ìgbádùn àwọn èèyàn wa. èyíkéyìí tí yẹn lè nínú ìpèníjà nínú àgọ́ ara, yálà stroke ni, partial stroke ni, ulcer ni, àti yẹn náà bẹ́ẹ̀ yóò sì máa lò. bákan náà la wá ní tilẹ̀kùn lẹ́yìn Sọ̀lẹ́dayọ̀, gbogbo ẹlẹgbẹ́ mi tó jẹ́ pé òun lọ da ohun tí ò ṣe é dàjẹ́, ọjọ́ tọ́lọ́mbá ní apẹ́ láyé ẹ̀já gan la fi ara wa lò, ẹ̀dàkùn ẹ̀já gan la fi ara wa lò. Ọlọ́run ò ní dá wa jókòó ti fìtínẹ́tì o. gbogbo ẹni ó wà nínú òun ìlera ẹyọkan àbí méjì, àìdá stroke ni àbí ìkéyìí tó jẹ́ nínú àìsàn, ọ̀tọ̀ làìsàn atọ́kùn, ọ̀tọ̀ làrùn, àti kéènì rẹ̀ àti kejì rẹ̀. Ọlọ́run má fi dè wá mọ́lẹ̀ Ọlọ́run. gbogbo ẹni tó wá mánéjì tiẹ̀ káàkiri kọ́lọ́run bá kó bá fún wọn lálàáfíà. ẹ ṣe atọ́kùn. tó kó tó di pé a ṣe ojú òpó kalẹ̀ ẹ jáde olóríṣẹ́ Rala Ventures à ń padà bọ̀ yẹ kó kalẹ̀. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ má ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún, ẹyin dídùn kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún, ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe, tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè, ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe, inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún, àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún, ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún, ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè, orí fífọ́ kẹ̀jẹ̀gbẹ̀ sweet bitter ní kò béèrè, ọ̀sà àti kẹ̀jẹ̀gbẹ̀ sweet bitter ní kò béèrè, àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún Rala Ventures ló ṣe é, ewé àtẹ̀kọ́ wọ́n fi pò okay 090 27 24 91 06 090 63 82 23 70. tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter Rala Ventures ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 090 27 24 91 06 090 63 82 23 70. tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe, jogun omi ni kò béèrè, sweet bitter ló lè ṣe, ramọ ni kò béèrè fún, Rala Ventures ló ṣe, Rala Ventures ló ṣe, Rala Ventures ló ṣe, Rala Ventures ló ṣe, Rala Ventures ló ṣe. bó ṣe jẹ́ gan-an náà lẹ́gbọ́n gbogbo orin tí ọmọ olórin yìí kọ kò sírọ́ níbẹ̀. ká ṣe ojú òpó kalẹ̀ fún àwọn ènìyàn wa àwọn aráalé bóyá ní ìbéèrè kan tàbí méjì tẹ́ ẹ fẹ́ bi Alhaji Abolore tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Rala Ventures. ìbéèrè la ṣe ojú òpó kalẹ̀ fún báyìí o lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ìlera, èyí tí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí ìyẹn iléeṣẹ́ Rala Ventures tí wọ́n máa dá yín lóhùn bẹ́ẹ̀ bá ṣe ń béèrè 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó ẹ fi béèrè ọ̀hún. Hello, ẹ kú ojúmọ́ o. ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín o. Mr. Sulaiman láti Ọ̀yọ́. láti ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. à ń gbọ́ yín o Mr. Sulaiman.
tán ṣẹ̀ṣẹ̀ gbé sọ́yọ̀ tó ti kọ sẹ́lẹ̀ ní àbó ti kọ sẹ́lẹ̀ ó ti dẹnu kọlẹ̀ ní àgbọ̀kàngbàkọ rẹ̀ iléeṣẹ́ àwọn tó wà bíi fìdítì awẹ́ gbogbo ẹ̀ ó jìnnà bá kán bá wa gbé sí ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin kán gbọ́ nǹkan tí mò ń sọ. mo ń gbọ́ Mr. Suleiman mo wà pẹ̀lú yín. ẹ bá wa gbé sí kó wà látìgbà àfigbó Ọ̀yọ́ West ẹ ṣe ẹ kó tó. ẹ ṣe pẹ̀lú ògbọ́lọ́run á sì ṣe lórí ẹ̀ ẹ ṣe. Mr. Sulaiman àwọn ọ̀rọ̀ yìí kò ilé ibi tí wọ́n ti ń jẹ́ alágbàtà lè ṣe rárá kò dẹnu kọlẹ̀ ó wà lọ́dọ̀ Mr. Balógun ní òkè Awóyàyà wọ́n tún sọ lánàá bẹ́ẹ̀ pé gbọ́ rédíò ní Elégbò ó wà ní ọ̀dọ̀ Mr. Ṣẹ́gun lókè Awóyàyà lélẹ́gbò. ẹ ló ẹ kó ojúmọ́ o. ẹ máa káàárọ̀ sọ. ẹ kó ojúmọ́ orúkọ yín sà. pásítọ̀ Òjòlówó láti ìlú Ìmẹ̀kọ́ Àfọ̀n. à ń gbọ́ yín sà. Ìbéèrè tí mo fẹ́ béèrè ló wà láàyè ni pé àwọn pródọ̀tì kan tí mo rà lọ́dọ̀ Mọ́sẹ̀ ní ìṣó wà lọ́wọ́ mi. Báwo la fẹ́ lo speed meter yẹn pẹ̀lú attractive? ẹ lò ó pẹ̀lú ẹ̀yẹn yẹn kò adìẹ yẹn ni kẹ lò kẹ bá ti lo kọ́ọ̀bù ṣímáṣínà kan ẹ fi adìẹ yẹn síbi méjì sí. ẹ tó ń polówó nǹkan tí wọ́n sanwó fún wa ẹ lò pẹ̀lú kọ́ọ̀pù kékeré pẹ̀lú ẹ̀yẹn yẹn kò. ok ó dá ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ṣe lónù. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ nítorí àwọn ibi tí àwọn ènìyàn ó ti rí káàkiri agbègbè àti ìlú tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alhaji ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín báyìí. ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa ní ìlú Ọ̀yọ́ ogun wa ti wà lọ́dọ̀ Mr. Balógun Olúwaṣẹ́gun ní òkè Awóyàyà lélẹ́gbò lọ́yọ̀ gbogbo ẹ̀yin mi tí ẹ ń gbọ́ mi ní ìlú Àgọ́ Àrẹ àti gbogbo agbègbè ẹ máa retí wa ní ọ̀la Àlàmísì àti Jímọ̀ bákan náà ẹ̀yin wa tẹ́ ń gbọ́ wa ní ìlú Ìṣẹ̀yìn ẹ máa retí wa ní Saturday àti Sunday àìsàn nífẹ̀ẹ́ ara wa ṣe gbé lọ́jọ́ Monday á padà sí ìlú bàbá wa oúnjẹ ti ilẹ̀ òkè o nọ́mbà bá ń sọ̀rọ̀ wa ní 090 63 82 23 70 090 63 82 23 70 ẹlẹ́kejì 090 27 24 91 06 090 27 24 91 06 àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá ẹ̀sìn àmàrí tí ó dáwọ̀ wọ ọmọ Nàìjíríà. ó dàárọ̀ ó dàbọ̀ gbogbo ẹ̀ pàtó náà ni kò sí ìyọnu tó ìtura yàmọ̀ rẹ̀ lé báyìí. tó ó ní ọ̀sẹ̀ wọn lọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ náà gbogbo yín la sọ pé we love you so much and there is nothing you can do about it. a nífẹ̀ẹ́ yín lọ́pọ̀ ìgbà àwọn ò sì ní fi ń sílẹ̀ ọ̀rọ̀ wa ti dàbí ike tó yọ mọ́nú iná àjọ lòpọ̀ àjọ òpọ̀ náà ẹ wo títí di aago 6:30 ìrọ̀lẹ́ táàjọ pàdé lórí ètò akoto ọgbọ́n náà ní ẹjẹ́ àjọ bùnmọ̀ ọgbọ́n mu títí di aago 6:30 sí aago 7:00 láṣálẹ́ òní èmi ọmọ ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ ò sọ pé kò ta ní lọ́rẹ̀ o nítorí ẹ̀ lèmi ìtura olúwa ọmọ adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi ẹjẹ́ àjọ pàdé tó bá di aago 8 lálẹ́ òní sí aago 9 lórí ètò àṣà àdáyébá mọ̀ ń dágbére lórí ìròyìn àjùmọ̀ná láàárọ̀ yìí wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà.